ẹ̀rù ń bà mí, inú sì ń bí mi ní ìgbà kan náà. Torí pé kò rọrùn kí ẹni tí a kò mọ̀ rí fi ọwọ́ jẹni lára. Èyí kì í ṣe àlá rárá. Mo ti jí sáyé. Obìnrin abàmì yìí dúró sí iwájú ẹnu ọ̀nà. Mo sì rí i bí ó ṣe pòórá bí atẹ́gùn wọ inú ilẹ̀kùn lọ. Bẹ́ẹ̀ ni ó tún padà jáde bí atẹ́gùn tún farahàn láti inú ilẹ̀kùn lẹ́ẹ̀kan sí i. Ó ju ẹ̀mẹ́ta lọ tí ó ṣe ìpòórá àti ìfarahàn yìí. Mo ṣe àkíyèsí wípé kò rìn nílẹ̀, ó ń léfò nínú atẹ́gùn bí ó ṣe ń pòórá wọ inú ilẹ̀kùn tí ó sì ń farahàn. Bí ó ti ṣe ń ṣe èyí, mo ṣe àkíyèsí wípé ilẹ̀kùn gangan wà ní pípadé. Ṣùgbọ́n ilẹ̀kùn abàmì kan tún wà tí ó ń ṣí, tí ó ń padé gẹ́gẹ́ bí àjẹ́bìnrin yìí ṣe ń ṣe ìpòórá àti ìfarahàn wọnú rẹ̀. Nígbà náà ni mo tún ṣe àkíyèsí àwọn ẹyẹ méjì tí ó ń fò ní àyíká inú yàrá, láti ògiri dé ògiri àti òkè dé òkè. Ní ojú mi, mo lè ṣe àpèjúwe wọn bí aláǹgbá tí ó wùyẹ́. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjẹ́rìí ní gbangba àti ní ojú tẹlifíṣàn ní Nàìjíríà, níbi tí ọwọ́ ti tẹ àwọn àjẹ́ tí wọ́n sì ń kà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bi wọ́n léèrè. Wọ́n máa ń béèrè lọ́wọ́ wọn báyìí wípé ẹyẹ mélòó ni ìwọ ní? Wọn yóò máa dáhùn wípé mo ní ẹyẹ méjì, òmíràn á ní ẹyẹ mẹ́ta, àwọn mìíràn á sọ wípé ẹyẹ méje. Wọ́n ṣe ètùtù àdúrà ìtúsílẹ̀ fún wọn, wọ́n sì pọ òkú ẹyẹ jáde láti ẹnu wọn. Wọ́n wá ń bi wọ́n léèrè wípé kí ni wọ́n fi ẹyẹ wọn ṣe. Àwọn kan ní àwọn a máa da ẹyẹ sílẹ̀ láti ṣa àdúrà àwọn ènìyàn jẹ kí ó tó dé ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn mìíràn ní pé àwọn máa ń lo ẹyẹ láti jí ògo ẹ̀dá ọmọ ènìyàn. Wọ́n wá ń bi àwọn emèrè léèrè wípé kí ló dé tí ẹ fi ń jí ògo àwọn ọmọ ènìyàn? Wọ́n ní kí wọ́n má bàa lè ní ìlọsíwájú. Ìṣòro, ìfàdúrà jagun àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àpéjọ ìpàdé ti ẹ̀sìn ni ó wọ́pọ̀ ní Nàìjíríà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú àwọn àpéjọ wọ̀nyí ní ìrètí àti ìfojúsọ́nà àwọn ènìyàn ń jẹ́ gíga. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ rí irú àwọn ìpéjọ yìí gẹ́gẹ́ bí àǹfààní láti pàdé ìfihàn alágbára àti ìṣẹ̀lẹ̀ ìyanu. Àwọn ènìyàn wà tí wọ́n ń ṣe alábàápàdé ìrètí, àwọn mìíràn kò rí rárá. Ó ti wà nínú èrò ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ adúláwọ̀ Áfíríkà wípé làásìgbò ọrọ̀ ajé àti ìdílé wọn ní ọwọ́ ayé nínú. Bẹ́ẹ̀ ni a sì tún rí àwọn àbàmì àìsàn tí kò gbóògùn òyìnbó bí ó ṣe máa ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Áfíríkà, ní èyí tó jẹ́ pé ibì kan ṣoṣo tí àwọn ènìyàn dojúkọ fún ìrànlọ́wọ́ ni ẹ̀sìn. Spiritual deliverance, ìgbàlà ti ẹ̀mí, jẹ́ ọ̀rọ̀ ìtumọ̀ tí ó gbajúmọ̀ ní àwọn ètò ẹ̀sìn Áfíríkà. Ìwòsàn ìyanu ti òtítọ́ fún àwọn àjèjì àìlera pẹ̀lú ẹ̀rí tí ó dájú ni a ti rí láti ọwọ́ àwọn oníṣẹ́ ẹ̀sìn tí Ọlọ́run fi agbára ẹ̀mí bùkún. Síbẹ̀síbẹ̀, a kò lè ṣe àìmárí àwọn ẹlẹ́tàn nínú iṣẹ́ ẹ̀sìn tí wọ́n ń lu onígbàgbọ́ ní jìbìtì nípasẹ̀ ìpọ́njú wọn àti wíwá ìtúsílẹ̀ nínú ìṣòro wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Áfíríkà gbé ọ̀rọ̀ ẹ̀mí ka orí pẹ̀lú bí wọ́n ṣe ń ronú. Fún ẹlòmíràn, àìrọ́mọbí, àìríṣẹ́ṣe àti òṣì jẹ́ iṣẹ́ ọwọ́ ọ̀tá.
èyí tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìwé ẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn alágbára ayé. A lè fi èyí wé ìmẹ́lẹ́ nígbà tí kò sí ìdánilójú láti ṣe àtìlẹ́yìn irú àwọn ìmọ̀ràn bẹ́ẹ̀. Ṣùgbọ́n nípa ti oríṣiríṣi àwọn ètò oníròyìn tó ní ìwádìí tí ó tan ìmọ́lẹ̀ sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ń fi ìdí ẹ̀ múlẹ̀. Àmọ́ tí a bá wo ìdúróṣinṣin àti ìṣọ̀kan tó wà nínú ìjẹ́wọ́ àwọn àjẹ́ tí àwọn afọ̀rọ̀wánilẹ́nuwò fi ìbéèrè kò ní fún pọ̀, a kò lè má rí òtítọ́ àti ìgbàgbọ́ nínú ìṣẹ̀lẹ̀ ńlá tí à ń pè ní iṣẹ́ àjẹ́. Mo tún gbìyànjú láti gbéra, ṣùgbọ́n èmi kò lè mira. Ó dàbí pé mo gan pa sínú yìnyín, ṣùgbọ́n láìsí òtútù. Nígbà náà ni mo wòye pé gbogbo yàrá náà ti pàwọ̀dà. Kò sí àwọn àwọ̀ tí ó lárinrin, àfi àwọ̀ dúdú àti èyí tí ó bá funfun mu. Mo yí ojú mi sí ẹ̀gbẹ́ láti wo ohun tí ó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́bìnrin mi tí ó sùn ní ẹ̀gbẹ́ mi. Ó gan pa láìsí àmì wípé ó mí tàbí ẹ̀mí lára rẹ̀. Nígbà náà ni mo yí ojú wo àtùpà elépo òyìnbó tí a gbé sí orí tábìlì tí ó jẹ́ orísun iná nìkan. Ó wà níbẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ rẹ̀, ṣùgbọ́n kò jó bí iná. Ó dàbí ìgbà tí gbogbo ohun tí ó wà nínú yàrá, àyàfi àjẹ́ àti àwọn ẹyẹ rẹ̀, ti wà ní ipò ìdádúró. Mo tún ṣe àkíyèsí orin tí ó ń wá láti ibi tí èmi kò mọ̀. Mo gbọ́ ohùn àwọn ènìyàn tí wọ́n ń kọrin àti àwọn tí ó ń lùlù. Mo sì lè gbọ́ èdè tí wọ́n ń kọ lórí kétékété. Ó dá lórí ṣíṣe ẹlẹ́gùn àwọn tí wọ́n ń sùn ní alẹ́. Ìyàlẹ́nu ni ó jẹ́ fún Martins nípa ohun tí ó fojú ara rẹ̀ rí nígbà tí ohun àbàmì tó dàbí àlá lójijì di òtítọ́ mọ́ lọ́wọ́. Èyí kìí ṣe eré orí ìtàgé tàbí fíìmù orí tẹlifíṣàn. Èyí kìí ṣe àlá tàbí ìran. Èyí ni ìrìnkìrìndò eléwu aláìròtẹ́lẹ̀ tí ọkùnrin kan nínú ayé àbàmì nígbà tí kò ṣẹlẹ̀ rí di ìṣẹ̀lẹ̀ mọ́ lọ́wọ́. Àsìkò tó fún Martins láti fojú kan iṣẹ́ àjèjì ti ayé mìíràn. Ní àkókò yìí, àjẹ́ náà kò fi ọwọ́ jẹ mí lára mọ́. Ṣùgbọ́n ó dúró lé mi lórí bí amúnisẹ ń dúró ti ẹrú. Èmi kò mọ ohun mìíràn tí ó fẹ́ ṣe nínú ọkàn rẹ̀. Ó wá dàbí pé mo ní gbogbo àkókò ní ayé láti ṣe àkíyèsí ohun gbogbo tí ó ń wáyé ní àyíká mi. Ìmọ̀ òye lẹ́yìn ohun ìjìnlẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ni pé àkókò ti wà ní ìdádúró. Tí àkókò bá ti dúró, a ó wà ní òfìfo. Níbi tí àwọn ẹ̀mí tí wọn kò ní ẹran ara ń gbé. Tí agogo bá wà nínú yàrá náà ní àkókò yìí, dájúdájú kò mira, kò sì ṣiṣẹ́. Ó ti dáwọ́ dúró nítorí àkókò náà ti dáwọ́ dúró. Àwọn òyìnbó a máa ṣàlàyé irú ìṣẹ̀lẹ̀ yìí nínú fíìmù wọn. A sì máa ṣẹlẹ̀ sí àwọn ènìyàn ní ilẹ̀ adúláwọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò ní ìmọ̀ láti yànnàná ẹ̀. Ní kúkúrú, Martins bára rẹ̀ ní agede méjì: ayé àfojúrí níbi tí àkókò wà, níbi tí àwọn ènìyàn ẹ̀dá ẹlẹ́ran ara ń gbé, àti ayé òfìfo níbi tí kò sí àkókò.